Away your sorrow, no good to think about tomorrow, no good to worry about the thing. Yeah. I say love lover, love my medicine, love my medicine, love my medicine, love my medicine. I say love lover, I no go let anything scatter my dada. I no go let anything scatter my dada. Because life itself, it is not easy, it is not easy. I say life lover, I no go let anything steal in my joy. I no go let anything worry my mind, no. Because laughter is the best medicine, oh. I say laugh lover, laugh na my medicine. Oh no, laugh na my medicine. I say laugh lover, laugh na my medicine. Yeah, laugh na my medicine. I say laugh lover, laugh na my medicine. I no get into laugh na my medicine. Me o ni ronú, laugh na my medicine. Araga laja, laugh na my medicine. No. Don't tell me that. No, don't tell me that. No, I won't take that. So, torí ẹ̀ lẹ ṣe sọ pé mò ń parọ́. Daddy, alẹ́ ń parọ́. A kò fẹ́ máa try date ẹ máa dé ni. Ẹ fẹ́ máa try date tí wọ́n á dé. Lẹ́bí sọ ọ̀rọ̀ burúkú yẹn sí bra. Ẹ̀gbọ́n tèmi lẹ́jẹ́ kan ń parọ́. Ìbá ìmọ̀ wà tí mo ti ń gbóhùn yín nínú yàrá. Bra ń parọ́. No, wọn lọ́ọ́ di fàyè ẹlẹ́fun yín mo lẹ́ ń tẹnumọ́ kíní yìí fún wọn láti gbàdẹ́ di wọn kékeré ni. Gbọ́ wọn ò ní gbọ́. Ọmọdé tó bẹ̀rẹ̀ tó ń wò di àgbàlagbà ni ọmọlẹ́yìn náà wò di tòun náà. Ìyẹn ń ṣe ọ̀rọ̀ burúkú kì í ṣe ọ̀rọ̀ kíní. Because wọ́n sọ fún ìwé tẹ́lẹ̀ ṣe ń wò mí. No, owó tó ṣe ń wò mí bra. Wẹ́ ẹ̀mọ̀ kẹ́yìn náà máa dàgbà dé wọn stage kan. Tẹ́yìn náà máa di ẹni tó ń bímọ. Ọmọ yẹn á ṣe jù báyìí lọ fún yín. Uncle Jide, gbogbo èpè tẹ́ bá ṣe wọn. Back to sender. Back to ìyá yín. Ìyá ẹ mọ̀ kí wọ́n jẹ́ kí ìfún ya yín lẹ jáde ẹ̀yọ́ ọmọ ìfún ya yín. Ẹ̀bùrà yín nísù ẹ má bínú. Bra ẹ wo okay. See, like I said, kò ṣe pè fún yín o. No, you see, Yorùbá máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní tí ọmọdé ò bá mẹ́wẹ́ lẹ́wẹ́, tí ò bá mọ̀wé lówè. Àgbàlagbà máa jẹ́wẹ́ lọ́wọ́ ọ̀tún, á já òwe lọ́wọ́ òsì. Àwa fi hàn, ó ń try láti correct yín. All right? Thank you, Daddy. Now say sorry to your uncle. Uncle Jide, we are sorry. We are sorry. Sorry uncle ló tún wù lẹ́nu yín àbí. Sorry uncle. Wẹ́nu ṣọ́nṣọ́. Sorry uncle. Bra okay mo ti gbọ́. Anyway, mi ò bínú sí yín mọ́. You know what? My instruct mommy go send 50,000 naira s'account image. Daddy, thank you. Oh, thank you. Thank you. I love you, Daddy. Thank you so much. Thank you. Be careful. So, me out you. Yeah, bro. Ṣé ẹ fẹ́ rán mi sí yàn ni? I don't understand. Àsìkò tẹ́ fi sí ibà ṣé ẹ fẹ́ rán mi sí yàn ni àbí báwo mi understand? Listen to me. Kíní téèyàn bá ní, ó lèèyàn fi máa ń ṣe kíní fún ìyàwó ẹ̀ o. Ní tí mo ní mo fún ẹ. Ẹ bọ́ kíní tí yóò kéré ẹ̀gbọ́n mo mọ̀ yín náà ṣe bá jọ ṣe kékeré dàgbà ni. Ṣé kíní máa kéré lẹ máa bí ìbejì ni? Ẹ̀dẹ̀ ṣe báyìí ṣe bí báyìí ṣe tánṣó báyìí fún mi rí sẹ́ẹ̀ olóyà mi lẹ́nu. Sórí gbogbo ìgbà tí mi ò bá fẹ́ sọ̀rọ̀, o ṣáà máa ń fẹ́ fi tipátipá mọ́rọ̀ jáde inú mi. Ilé popsi ìwọ nìkan ló ń gbowó ń bẹ̀ eléyìí tí mo fún ẹ mo kọ̀ fún ẹ ni. Wo bí tí ò bá ti tó ẹ kó lọ mú sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ don't disturb me. Ẹ̀dẹ̀ tẹnumọ́rọ̀ lè pọ̀ sí yẹn tẹnumọ́rọ̀ ó dàbí ojú yín kan ṣì wà lé yẹn bra ojú yín ṣì wà lé yẹn because ká tó sọ máa sọ̀rọ̀ ilé lọ ṣé ilé náà ṣé wọ́n ti pè yín bẹ́ẹ̀ rí pé mi ìtúbẹ̀ ṣe ni sọ́kàwé ń kún ìmọ̀ tó ṣe kó àwọn ọlọ́mọ àwa ìmọ̀ tó ṣe sẹ́tù wọ́n gbé mi bílí náà wá ìmọ̀ tó ṣe ṣe even land use tán mú wádìí last time nǹkan ṣé mo pè yín sí ni ṣebí mo sọ. Ẹ wo Ọlọ́run. Will you listen to me? Wo bí Jídé. Ẹ ti yẹn tà mí Ọlọ́run adé fífa wẹ̀ náà kò dákẹ́ máa tẹ́ bá ní súnmọ́ra nínú fámìlì náà kó tó máa ń kọ̀ sí náà nílé. Jídé. Ìgboro ni mí náà èmi náà kéré náà ayé. Màdàrán Jídé, will you listen to me? Bra bùjẹ́bùdànù ni mí. Tí wàá ní gbé ìjọba Listen wọn to me, let me talk. Listen to me. Ìgboro ni ẹ bùjẹ́bùdànù ẹ ẹ sọ fucking what? Listen. Gbogbo owó tó ń gbà bẹ́ẹ̀ yẹn, o tún gọ́tà ṣe, o push it. Báwo ni yẹn ṣe kàn mí? Ìgbà tó ń gbowó mi ò ní interest tó bá tún gọ́tà sí. It's your problem. Owó tí mo ní mo fún yẹn. Ṣé wàá tẹ̀lé mi kí n drop ẹ sọ́nà and stop disturbing me? Mo lọ bèsì lọlẹ̀ aṣọ́rẹ́ ìpàdé mi wà ládùúgbò wà lábẹ́tẹ̀ wà lẹ́nu ó ń ṣeré. Mi ò tí ní wọn náà bẹ̀tẹ̀ lásán gan àtọkọ́ ló ti máa fún mi láǹsà yẹn ó náà wọn tó ń jù fún mi náà ṣé màá ti máa fowó kún owó tẹ́tù fún mi pé mo fẹ́ ṣe fàájì lé nítorí Ọlọ́run.
aṣọre pàdé ẹ̀ kọ́ aṣẹ̀kà pàdé ẹ̀ ni ok ó yá mú wa náà. mo ṣe sọ mí lọ́wọ́ ìjì rẹ ni ẹ̀rẹ̀ fi gan lọ́mí kí n tún mú wa tẹ́wọ́ fẹ́ fi kún ẹ̀ wá fi kún ní ẹ̀ ní kí n mélèé wa náà kí n mú kí ni wa. so o ti gbọ́n jẹ́ kí n drop ẹ sọ́nà then listen ok tí ẹ mo fẹ́ sọ fún ẹ pé kó má nà àwọn ọmọ fún mi ní bọ́ má wọlé má drop ẹ sọ́nà. ní ìlànà nà wọn báwo. Bye bye, uncle. ọmọ kẹ 2 weeks ní dáàdi yìí máa lò bye bye uncle you know he's gonna spend 2 weeks away within that 2 weeks bra ẹ máa ní pé táwọn àfihàn ọmọ ẹ ti máa change. oh no bra ọmọ ẹ ní the iron hand truly ẹnu lẹ fi ń kọ́ wọn ní the iron hand. Jídé bra ọmọ ẹ ní the iron hand. sórí ayọ̀nù ẹ tó ń gbé káàkiri yẹn lọ máa fi lọ aṣọ ẹnu ilé ẹ má fi lọ àwọn ọmọ mi iron hand iron my ego come on let's go. Safe journey, Daddy, Daddy. we love you. I love you Take too care. please be Okay. careful. Uncle, we love you. He's not going to kill us, John. My uncle. Kill me. What? Uncle Jide will kill us. He won't do nada. Oh, Kenny, I am not being sarcastic. Trust me. Now you're being sarcastic, okay? Oh, This is our father's house, for Christ's sake. I will lock him outside whenever he comes to this house. Stop that time. Uncle Tani. Kenny, In fact, wo ẹ̀rù tí ń bà mí báyìí. Ẹ̀rù tí ń bà mí báyìí torí mo mọ̀ pa ti you rú. on high blood pressure. Oya laugh away your sorrow. No go dey think about tomorrow. No go dey worry about the thing. Yeah. I say life, I no go let anything stop my dada. well done no one àti mo ń pè yín látàárọ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ gbẹ́gbọ̀ èwo lẹ kó sí iná. Aṣọ tó ń trend lórí social media la kó sí sàn. Uncle Sherry ni. Aṣọ ìgbàlódé lélẹ̀ Sherry ni. ó ní àkísà ló ń trend lórí social media ó ní wá ní kẹ́ ilẹ̀ kẹ́kẹ́ mọ́ owó nìyí ni. Waste without a bead, Uncle. Is It is useless. Useless. It is useless. Useless. Can you waste Uncle. without what? Speed is useless. Can you see ẹ this? lè fèrè ṣẹ́jú sí i mo sọ fún yín mo ní pé ìyá yín Uncle Sherry dìyẹn ni Uncle. eléyìí ò ràn mí ìyá yín kan ṣe jù báyìí lọ́gbà tó wà ní sísí mo mọ sítórì ìyá yín ju bùrà tó fẹ́ lọ ìfún ìyá yín òun lẹ jájẹ ẹ mọ̀ kẹ́nìbọ̀dì ò sí lé nísìn ìyá yín ò sí lé bàbá yín ò sí lé èmi àti ń pọ̀nà làwà lé mo dẹ̀ ń lọlé ní wíkẹ́ndì yìí màá jọ yín lójú ṣẹ́dájọ́ tó wà mẹ́yẹn ẹ wò tí mo kó sí di tápù mẹ́yẹn ẹ fọ ṣẹ́dí mọ́tò tó wà lẹ́yìn yìí ẹ fọ ẹ tún fọ ká òní ẹ ti rí kákọ̀ bẹ́ẹ̀ mo kó sí bẹ́yẹn ẹ fọ ẹ wo ní tó yẹ dọ̀tí wolivers ẹ wo fẹ́ǹsì tó yẹ dọ̀tí iṣẹ́ ò kàn yín lára ìkọ́ ni máa fi ojú yín rí tí ẹ bá mẹ́sàn pé tidy up gbogbo bíbáyìí kó wà sparkling clean kẹ́mi kan di pé no mo ń wojú mi lára ògiri báyìí mo rí fèsì mi step an inch of this place you are not moving an inch. Uncle, expect ká máa kí àwọn ìkànnà wa yìí tó expensive ká máa kí bọ́nú omi yẹn. máa jọ yín lójú ẹ̀yin fẹ́ lọ ẹ tó fọ ilé mọ́ ibi tẹ́ ti máa mọ yìí mí lélẹ̀. aṣọ ilé ìgbẹ́ yẹn fọ ẹ̀yin ìyá yín ẹ fẹ́ jọ yẹn. Àwọn aṣọ fake tẹ́ ń ra kiri kéèyàn máa fọwọ́ kéèyàn máa kí máa fi fọwọ́ àwọn tẹ́tí. She wanna break her aṣọ fingers. tèmi ní fake. She wanna break her nails. máa jọ yín lójú ìyá yín kò ní wèrè. Uncle, you're actually going naked. Oh my God. Uncle, you're going crazy. Oh God. your mother is going crazy. ìyá yín go crazy. Uncle, I think that. No, Nicha, my mother is not going to. ẹ fọ wọ́n ti bí yẹn ẹ fọ. Kí ló ń dá indó látàárọ̀ tí mo ti pè tí mo ti park síta ẹ̀dẹ̀ wa ń dìlé mi látàárọ̀. Uncle wa lọ ṣán géètì mọ́ wa. Wọ́n ti géètì mọ́ Wọ́n ṣán géètì mọ́ wa ni o. Wọ́n ní ká má bọ́ta ká máa fọṣọ olóṣì kan ni o. Kò yé mi báyìí. Bàbá wọn ò sí ilé, wọ́n sọra wọn di bàbá. ẹ fọ. Uncle, Mo ń gbọ́. we are not washing any báwo clothes. ni. Ẹ má bínú ẹjọ́. Ẹ kò bá mi ṣílẹ̀kùn fáwọn babes. A ní bẹ́ẹ̀ni pàtì tá à ń lọ ẹjọ́ nítorí Ọlọ́run. lóye sọ́yìn kan ló yẹ kó sọ ó yẹ kó dira wá ní kí n mọ̀ pé ó dira kó ṣe báyìí àwọn yẹn kẹ kó lá dáadáa ó ti wọn ti sàn kí n lè mọ̀ pé yes òfin kan wá bá mi sọ̀rọ̀ ni kí n ṣí géètì dídá di àbí mọ́mi ẹ̀yìn stọ́ọ̀sì bí kí wọ́n bá bẹ̀ ṣí àbí orí mi ní ìrìgètì mà. Irọ́ mi tọ́ kọ̀kọ́ lábá yín sọ̀rọ̀. Ó dá ẹ má bínú. Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ pé ṣé ibi tá à ń lọ yẹn ibẹ̀ yẹn ṣe dáadáa gan bẹ́ẹ̀ni pàtì yẹn àwọn ọmọ pẹ́ máa gbórí wọlé gan nígbà yìí pé tẹ ṣe wà yẹn yìí náà máa ń ṣe báyìí so tá a bá ti ń bọ̀ lè máa ní káwọn babes kọ́ bá yín gbé kọ́ wákẹ́yìn náà ṣe kẹ́ fi sára ó ti yí. ó nice mo like ẹ ẹnu ẹ dùn gan sẹ so torí wíkẹ́ ṣọ́ọ̀tì mo wọ̀ tolúbàdàn tèmi bá wọ̀ níkà ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe bàbá mi ra nǹkan bọ̀ ó ti rí onímùkúmù ó ti rí àbọ̀kọ bọ́ǹfìtà ọ̀nkú bọ́ǹfìtà àbí tán wá ra nǹkan wá tó máa ṣe ọmọlẹ̀ fún ẹ ó yẹ kó fo géètì yẹn ni àbí kó fo fẹ́ǹsì kó wá fi gbà kó fi kànfàsì wọn bọ́ta tó bá ṣe nǹkan tí mo ní kán ṣe nulẹ̀ kán fọ gbaṣọ mi tó bá fọ mọ́tò yìí wọ́n á fọ wọn á tún fọ jẹnẹrétọ̀ yìí mọ́
gbogbo olúwàsí pátá òun náà máa nù wọ́n á fọ aṣọ mi tọ́wádìí ṣe yẹn all the free ẹ lọ pati lẹ́yìn yẹn wọ́n move an inch. So the only option tó láti lè bọ́ta nìyẹn. That's just it. Tó bá jẹ́ ẹni kò lè ń gbà yẹn ẹ̀bẹ̀ mi ṣí géètì kí n wọlé kí lè assist wọn kásájọ ṣiṣẹ́ tẹ́ni kọ́ ṣe sídà máa lè máa kó wọn lórí káàdì. Now you are talking now yẹ sọ̀rọ̀ bí ọmọlúwàbí nísìnyí ẹ̀ ọ̀dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé o wá fóògùn command mi pé kí n dìde kí n wá sí géètì kó wá mọ́ ọmọ bọ́ta just like that. ọ̀dẹ̀ wa dóṣẹ́ náà lọ́wọ́ sọ bẹ́ẹ̀ pé ẹnìkan ṣòfò wà fún ẹ̀rọ ìsọ̀rọ̀ wọ́n á lè tètè yà ẹ́ lè lọ bí tẹ́ ẹ̀ lọ ìyẹn kéré ọmọ ikú máa ṣe stubborn ni. náà ó ti yé yín náà. ọgbọ̀n náà gbọ́ understanding mo ṣe ń rí ẹ náà rí ọmọ ìgboro mo rí ẹ ọ̀dẹ̀ wa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé babaláwo ṣògùn wa fún wa fún wa bí sọ̀rọ̀. wọ́n kó mi jẹ́ gbòòrò gan ó ti yé jẹ́ sílẹ̀ ó ti yé wá bínú. kí lórúkọ ẹ gan-an. Playboy ni láti wá fẹ́ pè tẹ́lẹ̀ fọmọ ya kò fún sí. Playboy ọmọ ya kò fún èmi làbúrò bàbá wọn àwọn àgò sí nǹkan tí mi lè dá lára nílé ṣe tó bá ṣe wọ̀n ẹni nílé ó ti yẹ òyà ọkù ọkù ọjẹ́ síbẹ̀. àṣẹ orí ẹ wà ní. ìbéèsì àwọn ọmọ ọ̀pọ̀ ọmọ mi jẹ́ kí n kọ́kọ́ wá ọ̀gì ẹ̀ náà kí ló ṣe. ẹ̀jẹ̀ ó ga. wá ṣe Benz ló fi wá gbé wá ṣá. ẹ gbàgbé yìí tí mo gbọ́ wájú bẹ́ǹsì lọ lẹ́yìn kan bá rẹ̀ máa fọ́. ó yá ṣe ti rí ibi tá a lọ too much money. mi fẹ́ rí pẹ̀lẹ́ níbọ̀dì èmi nìkan ẹ̀yin méjì ẹ ti gbọ́. Playboy kí ló dé what is it àwọn méjèèjì nìkan. bẹ́ẹ̀ni tó fẹ́ jẹ́ tán ni bẹ́ẹ̀ni. ìyá yín wọ́n bire. ọkù. kẹ́pẹ́ 30 kọ́kọ́rọ́ yìí àti spear ìyá yín o àti ti bàbá yín àti ti kí ni ìwọ̀n pé. ẹni sùkúrù ẹni kúlẹ̀ àbí. ọkù ẹ wá ẹni sùkúrù wa àjọ wà nígbà tó nígbà yìí wà. dábàá ti fọ aṣọ yẹn tán ẹ pè é. àtiwá olójú funfun tó ṣojú ojú èmi rè. ẹ wá ẹsẹ̀ gbọ́ tèmi lọ láti fẹ́ tíkẹ́ẹ̀tì máa wà àbúrò yín ẹ ṣí kẹfẹ́ kémi bọ́ta ti gbọ́. ìwọ ni wọ́n tún sọ báyìí. ọmọ yóò fòkùn fáwọn wọlé tẹ́lẹ̀ ni wọ́n tàn ẹ́ wọlé ni ìwọ tí ẹ wá sọ gbogbo kíní yẹn kẹ́kí bò kọ́ pàdé kò mọ́ kiri pé nǹkan ṣe yín. ọkù màálẹ̀ nígbò. ẹ wá má ṣe bẹ́ẹ̀ náà. mo ń lo àbẹ̀tẹ̀ mi sí. ṣùgbọ́n ọkùnrin lẹ pẹ̀lú. ẹ bá ti fọ̀ tán ẹ pè mí màá sílẹ̀kùn fún yín ìyá yín kò lè rí wọlé tó bá dé. ìyá yín ayé ti gbọ́ fọ́ọ̀dì ṣù. láì ṣàjà nínú kéèjì. ọkù. Because laughter is the best medicine. Oh Lord of mercy, this girl don't judge me. She don't judge me. Oh, she don't judge me. She don't judge me. She don't follow. She don't judge me. The way she don't judge me. She don't follow. She don't judge me. The way she don't whine, she don't make me the high. My baby the rise, make me want to lose up my mind. Can't believe it. I will have to get a good rose. Stick together like the place. That's how I went to this music. Say me love your body, girl. No be lying. Say me want you to be my wife. Say me love your body, girl. No be lying. Say me want you be my wife. Ejire. Kí ló ṣẹlẹ̀? Ta ló tilẹ̀kùn? ẹ káàsán mà. Playboy báwo ni? Kújọ́ mẹ́ta. Kí ló ṣẹlẹ̀? ọ̀nkú ni ó ti ná wá pa ṣe lọ tí wàá mọ́nú ilé tó ní ká fọ gbogbo aṣọ ká tó lọ sí ẹ̀dínwé. Ọ̀nkú Jídé ayé mà ti wá gba tápà Ọ̀nkú Jídé nu ilé yìí o tó wá ń kọ́ lè gunu báyìí gàràgàrà tó ń gùn mí ti pọ̀ jù báyìí o kí ló ṣẹlẹ̀ gangan tí Jídé ń gùn mí gàràgàrà. àpọ̀rọ̀ ìlú wo ti ń larónú o ṣé àmọ́ pé mò ń sọ fún yín ṣèbí àmọ́ pé mò ń sọ fún yín kó má jẹ́ pé nǹkan tí ẹ fẹ́ tí mò ń sọ fún yín òun ló máa padà ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. kó má jẹ́ pé nǹkan tèmi gan ń rò òun náà ló máa padà ṣẹlẹ̀. ṣé bí mo ti sọ fún yín tipẹ́tipẹ́ ẹ máa sọ pé torí pé mi tí màá rí mi mọ́ bọ́yẹn ṣe lé ọkọ ẹ pẹ̀lẹ́ èyí tẹ́ ti mọ́ bọ́yẹn ṣe lé ọkọ òun náà ti máa tú ìtẹ̀yìn àtàwọn ọmọ yín. èyí ó sì tó yan ni kó máa insult mi. ẹ má bínú o. Ejire ó yá lọ sí inú ilé kó lọ bá mi mú kìmí wá wàá rí ní orí dáìlì kó bá mi mú kìmí. kò tí mo kọ́kọ́rọ́ lọ mọ́ mi
ẹ gbà mí ó mú kí ìdání lọ ṣó rọkùn jíde tí ń yí ni àbọ̀ tí ń rọkùn jíde nulẹ̀ nílé ọkọ mi ó dàbí wípé ó ṣe tán tó fẹ́ kúrò nílé ọkọ mi o ìwọ máa wòran tiẹ̀. ṣé kò ṣàfọwọ́ kàn yín. ẹ ló ọkùn jíde mo dé lẹ́yìn mo rí pé ẹ ṣán gate pa kí ló ń ṣẹlẹ̀. wọ́n bá parí assignment ṣẹ́yìn ẹ̀yin tún ti gba iṣẹ́ tíṣà mọ́ iṣẹ́ inú ilé ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan. ọkùn jíde ẹ wo ẹ̀yin kẹ́mi sọ nǹkan fún yín inú ilé yìí o ẹ ti ń gùn mí gàràgàrà ẹ dẹ̀ ti ń tẹ ojú mi mọ́lẹ̀ gan ṣé tí ọkọ mi ò sílé lábẹ́ sí máa tú tèmi àtọmọ mi ṣé wàá òkè ṣá ṣé wàá ọ̀rọ̀ ìṣá àdàkẹ́ tẹ̀ wá sílẹ̀kùn fún mi o. àbí ó máa kọ́ ti fún ọmọ mi lẹ́nu. ó kọ́ ti fún wọn nínú. mo ń sọ fún yín sẹ́ mo ń sọ fún yín olóyè burúkú làbúrò ọkọ yín mo ń sọ fún yín. àbó wàá rí mi báyìí. àǹtí mi ẹ̀yin lẹ fà o ẹ̀yin lẹ fà mo sì máa sọ pé ẹ̀yin lẹ fà. ìgbà tèmi àti boyfriend ní issue tí mo ní mo fẹ́ wá sọ́dọ̀ yín fúngbà díẹ̀ kí lẹ bá mi sọ ẹlẹ́yin ò fẹ́ kí family wa bá yín gbé àbí family ọkọ yín tó wá bá yín gbé ń kọ́sìn on and off náà tún ló ń ṣe ìgbà míì ó máa sun bí ìgbà míì ọ̀dọ̀ bàbá ọkọ yín náà lálọ́ ẹ̀yin lẹ fàyè gbà ẹ̀yin lẹ fàyè gbà. ṣé tèmi bá mọ̀ pé ẹranko báyìí ni èmi àwọn jẹ́ kó wá sílé ọkọ mi ó tẹ̀ ti jẹ́ tán ó tẹ̀ ti ṣe tán kí lẹ máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn sí. èmi á lọ wá bí màá ṣe wá wẹ́dà ó yẹ kí wẹ́dà wà ní street ìsàlẹ̀ mi báyìí màá lọ wá tó máa wá jálẹ̀kùn yìí. ẹ wo àǹtí tẹ́ bá ti dé junction tá bẹ̀ yẹn ní kìíní ìkejì ẹ̀yẹ́ bèrè wà ibi wẹ́dà ó máa bá yín jà lọ́fẹ̀ẹ́ kò ní gbowó ẹ sáré lọ. wọ́n pẹ́ o kí ló ṣe é bá dàda ìsàn látọ̀ máa ṣe bí jáwé táwọn ìjì ẹ̀ náà lè jẹ́ pé ọ̀pọ̀lọ́ tí ò ní ìrùkọ́ máa ṣẹ́gìrì síyàn lára ẹ mọ́ máa ṣe bí kíní àtọ́rí àjájá ń ta ló ń jà lẹ́kùnlé òun ẹ̀ ń ṣe yín kí ló ń dùn nù yín wọ́n ti yà yín mọ́ta inú yín dùn ẹ gbára tí wọ́n á jù mí jọ. It's mine. Daddy got me this teddy bear. It's mine. I've told you. Let me have it. Let me bring come here. Mini money. Both of us. Stop it. ẹ̀yin ọmọ tó ti ń gbẹ látàárọ̀ ẹ máa wọ báyìí ẹ máa wọ báyìí ẹ dúró sẹ́yìn padà báyìí tẹ́lí kàwé yín láàárọ̀ yìí ẹ yẹ kàwé tẹ́lí bẹ̀rẹ̀ ẹja sí káàkiri ó yẹ kúnlẹ̀ síbẹ̀ yẹn ọkùn dáàdì dìbà yín jẹ́ broda wọ́n dìbà yín jẹ́ ìwé lè bá yín ní ọgbà nọ́ọ̀sẹ̀sì mo ṣe wáyé. kí ni kan tí mo sọ fún yín pé kẹ́ ṣe láàárọ̀ yìí. read your book ṣé books yín lélẹ̀ dáàdì yín ló bá yín jẹ́ mi ò bá yín jẹ́ o èmi ò ráyè o ẹ kúnlẹ̀ síbẹ̀ yẹn náà. Uncle, we can't kneel down. We can't kneel down. Yes. Daddy no do what me. Daddy doesn't scold us. He will never scold us when we're wrong. In our school, we better sir. Daddy don't scold you. Say you know my son, let's be. What are the values? You must kneel down, both of you. Kneel down. Ma come no, you know, like where you play? No. You don't want any. Just speak one of them. No. I can use it too. I will decide on you. I will decide on you. Hey. You know you're from. I'm scared. That was what brought about all this drama. Listen to me. Today,
láti ìgbà tó ti gbé ọ̀dọ̀ mi tó fi dàgbà tó yìí tó fi di pé o lọ òun wá ń gbà tó wù ẹ́ mi ò rò pé ọjọ́ kankan wà tí mo mẹ́gbà tí mo nù ẹ́ rí. èmi náà bí yé bá ní lọ́jọ́ kankan ní lọ́dọ̀ yín for years mo fi gbé pẹ̀lú yín ọ̀nkú. listen to me bóyá àwọn ọmọ mi wùwà kan wọn wùwà kọ́kọ́ kò ní sá pé kó máa tọ́jọ́ wọn báyìí ni mi ò lè fi bá káwá ṣe. wọn títí tí kílẹ̀ fún wọn bàjẹ́ mọ́ wa lọ́wọ́. listen to me and stop telling me that. Jídé honestly speaking gbogbo nǹkan ni mo gbà gbogbo nǹkan ni mo gbà láyé gbogbo nǹkan mo lè fi báyọ̀ ṣeré o kò ń ṣe bí àwọn ọmọ mi. ẹ tó ṣe mí bẹ́ẹ̀ pé mo ti nà wọ́n mọ̀ yín náà mi ti fọ́ kàn mẹ́. listen to me mi lè tọrọ rẹ̀ ṣe nǹkan báyìí. wọ́n kò sí nǹkan tọ́lọ́ ṣe fún mi ní oníjẹ́lẹ̀ lọ́nà èmi kan kò nà wọ́n báyìí rí. ṣé tó lè rí ẹ̀fọ́ ayé wọn jẹ́ ẹni tó lè lọ ayé wọn jẹ́ bẹ̀rẹ̀. sọ ara ẹ sọ ara ẹ. mo ti bọ̀ ọ̀dẹ̀ wá ní ká má bàa wọn wí àmà fún wọn. bàbá wọn wí mọ́. Jesus it's okay. ẹ̀yin méjèèjì náà ẹ̀ wá wẹ́pọ̀ mi ẹ̀ ṣe kọ́kọ́ wá kù. Jídé mi wo nǹkan tó ṣe mi ò láìkẹ́ o. Ọlọ́run ló gbà tó ti bí àjà ọmọ ọkùnrin kan lé. mi ò ti lù rárá. I don't like it. mo like information tó lò yẹn ẹ rí wọn ṣẹ́rí. Uncle scolded us with that cane. You know what? Please tell your uncle sorry. Daddy, we can't. I'm not telling him I'm sorry. Definitely báwọn ọmọ yìí ṣe fẹ́ràn ẹ̀ tó tọ́hún fi lè sọ sorry fún ẹ o ti bá irú kí nìyẹn o fẹ́ ṣàwọn ọmọ léṣe fún mi. Daddy, we gotta go. Formation tell you. Formation tell you. You like it. Formation tell you 2-2-1. Ó dáa. Àwọn eléyìí máa fọwọ́ kàn máa ti lu àwọn eléyìí ẹ máa bá wọn tó máa mí báyìí. Àwọn eléyìí ò ń ṣe ọmọ o broda àwọn eléyìí ò ń ṣe ọmọ. ọmọ tó gba yìí yeah that's my girl. Daddy, are you ready? I can't see anything. I'm ready. I love my daughters. My daughters loves me. Okay, I Daddy. love my daughters. Are you ready? ti jẹ́ mi sọ́kọ mi lára ṣùgbọ́n. What is the meaning of this? Oh my darling. Daddy, I'm sorry. I was even thinking maybe he's buying them already. What is this? I'm sorry, Daddy. Sorry me baby. It's all okay, Daddy. Irú géèmù burúkú wo nìyẹn tó bá ṣe pé mi gbóná náà ni síbẹ̀ sí máa dà lé mi lórí nìyẹn. My love, it's okay. Daddy, I'm so sorry. I didn't mean to. I was even thinking give me go join you. You understand? Wọ́n gbọ́dọ̀ dàrú omi ìléwọ́ lórí ìwọ tínú ẹ le. Listen to me. So definitely ìwọ àtàwọn ọmọ ẹjọ́ kò láìpọ̀ láti wá torí mo wà ń lélẹ̀ ni. Dad, it wasn't intentional. Daddy, it's all a joke. Ọkọ mi ẹ mọ̀ pé at times wà tó pé kí n sínlé mo dẹ̀ pé òní ni weekend now tí bá bá àwọn ọmọ yín ṣeré irú àwọn kan bá tún jẹ́ kí ìfẹ́ máa grow láàrin family yìí now. Daddy, I love you, Daddy. My love. It's okay. It's okay. Ẹ̀ṣẹ̀ inú. Ṣebí ẹ̀ ayọ̀nà aṣọ lókè ni ẹ máa lọ sókè. Daddy, smile for me. Okay, so it's what she talk about join me okay. That's my love. I'm sorry. I love you, Daddy. Ọkọ mi ó yá wa lọ jẹun ẹ̀fọ́ rírò pẹ̀lú pando. O kì í mọ̀ kó ti dàgbà. Ó ti rò ẹ̀fọ́ pẹ̀lú pando fún ẹ. That's okay. Hey, let me sing my own song. Hold on. You're disturbing me. You're distracting me. Okay. How do I get through one night without you? If I had to live Why are you so without emotional? you.
What kind of Okay, wait. Let's sing something together. A What? Christian song. Let me see. Okay, which one do you prefer? Okay, yeah, I get it. I'm acknowledging you for who you are. Oh, my baby. For what you've done In our lives. I'm acknowledging you for who Dance, you baby. are. Dance, baby. Dance, Akira. Dance, Akira. In my life. My baby, dance. You more are than the you. miracle worker. Oh, Dance, Akira. I bet you can dance than you. No, my dance is better. What do you do? What do you do? See me? Celine Dion, Abi, Ita, mo ti ń gbóhùn yín, Ita. No, ni mo fi wọlé, tẹ́ẹ̀dì ẹ̀rọ gẹ́gẹ́ bí èèyàn wọlé. See me, Celine Dion. Uncle, you look like a squirrel. What happened to your head? Uncle, you look like a rabbit. Hey, I was. Èmi rabbit. Èmi rabbit. Mo sọ mo ní fún ìyá yín ilẹ̀ jájẹ. Ìwé àwòrán tẹ́ wù níjọ́sí. Mo ní fún ìyá yín ilẹ̀ jájẹ. Èmi look like scorpion àbí kílò gbèmí lẹ́kọ̀ọ́. Lẹ́nu yín. Ẹ mọ̀ kí dáàdi yóò sí ilé. Oh my God. Ó dà mo owó táìmù wá. She's a smart lady. Mo owó táìmù wá fún yín ni mo mọ̀ kí bàbá yóò ti lè sí ilé. Ẹkúnlẹ̀. Stand up. Okay, tí mo ṣe wá nísìnyí, ẹ bìlí pé mo bá ń ṣe drama ni. Mo mí nìyí wá ni. Ẹ̀wọ̀n tó ṣe rí. Wọ́n dàbí adìyẹ tó jọpa. Jókòó padà. Ẹ máa lọ pé display jọ sí ní ṣojú dáàdì yín. Òun lẹ máa pè. Mo yìí ní kẹ́ kúnlẹ̀ yín, mo yìí bá yín drag ẹ̀ lọ́wọ́, mo bá yín drag ẹ̀ lọ́wọ́ kẹ́ kúnlẹ̀. Ẹ rí dáàdì yẹn sáré kúnlẹ̀. Mo sọ fún kúnlẹ̀ ìmọ̀ náà máa lè rí. Sẹ́lọ̀! Èmi náà máa sọ ìyẹn fún. Sílẹ̀ bẹ̀! Ìgbà tí máa fi ojú yín nílé ni. Ìdẹ́gẹ́gẹ́! Ẹnu kí mo bá yín ṣeré bí nísìnyí. Mo ti mú military action wọ́ fún yín. Uncle, what I was saying. Uncle, can you have the chest pain? Ẹ gbé sickness yín fúnra wọn. Ẹ fẹ́ gbé mi gógó. Bàbá yín lẹ́nu rẹ̀ fún. Yín yóò jẹ mí. Sit down back! Uncle, my heart is paining Ẹ gbé mi gógó ń jọ yẹn mò ń wò yìí. Ẹ kúnlẹ̀. Kí n tó kàn án, ẹ wọ́n lọ lóbi ìjọ sí kẹsẹ̀. Tí mo ní kẹ́ ẹ kúnlẹ̀ tẹ́. Kí n tó díjú mi 1, 2, ẹ kúnlẹ̀. 3, ẹ kúnlẹ̀. 4, 5. Well done. Ẹ disappear. Kẹ́wọ́ inú wo lẹ̀, kẹ́wọ́ inú wo lẹ̀ nínú ilé. Mo mọ̀ kẹ́lẹ̀ kọjá yàrá yà yín. Màá wá yín jáde. Ṣọpẹ́. Ọmọ lọ gbé ẹ̀kú ọpẹ́. Wọ́n sọ wọn fẹ́ gbọ́. Lọ́gí ń lonú dán iná. Àwọn méjèèjì. Ọmọ tó ta lẹ́nu yẹ́rí. Ọmọ tó bá sí dán ní oúnjẹ kò ń lọ rárá. Aláì. Àṣẹ olè mẹ́nu bẹ̀. Ọ̀gá. Ọmọ ọpẹ́. Àlọ́ máa fi lé ìwọ kan nígboro. Bẹ́ẹ̀kú bá jẹ́ pọ̀ ìsìn àgbọ̀n lọ. Gbogbo ìfún afẹ́ rí sí ìkàkì adúró rẹ̀. Ọ̀tá tó ń lépa ayọ̀ mi. Ẹ pẹ̀lẹ́ mi. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra alàgbà. Ẹ mà pẹ̀lẹ́. Á dára fún yín. Àmín. Ọlọ́run kó dáwọ́lé yín. Àmín. Ìránṣẹ́ Ọlọ́run ni mí. Okay. Ọlọ́run pè mí, ó rán mi níṣẹ́. Jẹ́jẹ́ mi mo jókòó tó fi rán mi níṣẹ́ o. Okay. Mi ò fẹ́ dáhùn ṣùgbọ́n ó fọ́ sí mi dẹ̀ ní choice. In tó wá ṣẹlẹ̀ ni wípé mò ń jáde lọ, mò ń kọjá lọ níbí. Ọlọ́run ní kí n yà sí wípé yà sí inú ibi. Rákùnrin kan wà níbí. Ó dé face cap báyìí. Ó ní wípé ẹ̀pọ̀ fẹ́ máa ra plane ṣá. A rí ògo ńlá níwájú yín. Ògo yẹn wá já sí wípé ẹ kàn ra plane jọ. Ẹ ra mọ́tò dé level kan. Ẹ bọ́ sórí helicopter bẹ̀rẹ̀ sí ní rà. Ẹ tún helicopter tán ẹ tún bọ́ sórí plane ẹ kàn rà. Nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní ra ship. Ògo yẹn dé gan. Ọmọ kí wọ́n fẹ́ lọ ọgọ́ náà nìyẹn orí ship yẹn nìyẹn. Ẹ rógòlò gan nínú vision yẹn nítorí ká sọ fún yín nìyẹn. Kò sí wàhálà. Bọ̀dá yìí kan bá wọ ẹnu ilẹ̀ tá bá wọ ẹnu ọkọ nísìn ẹ wò kíkẹ́ wò lẹ́jọ́ ṣé lè kéré inú ayé ni. So nǹkan tó náà lọ́ọ́ fẹ́ ṣe yẹn kò dáwọ́ ẹ̀dúró láti ilẹ̀ náà. Iṣẹ́ ọkùnrin ló wà lọ́wọ́ mi. Mẹ́ta irú ilé gangan tí mo kàn fáwọn látọ̀dọ̀ bàbá mi. Ṣé understand? So láti ilẹ̀ náà lọ́lọ́run ò dáwọ́ iṣẹ́ ìdúró rárá.
kí wọ́n ti máa ṣe nǹkan láti ilẹ̀ kó dẹ̀ máa dúró títí òbí tó ń fi nǹkan lẹ̀ fún un náà tó ń ṣe kí ló tún gẹ́ẹ̀dì ta rẹ̀ náà so ẹ má lọ ti gán bọ̀ ẹ má wulẹ̀ lọ ẹ pa ṣé ti jù lórí ẹ̀. inú ilé ìmẹ́ta lẹ́ni. bẹ́ẹ̀ ni ńlá báyìí. lóde tọ́lọ̀ wá ní kí n máa wá jíṣẹ́ tí ò ṣe kíní. so tó bá ti fún yín bíṣọ̀ bẹ́ẹ̀ kẹ́yìn náà tó rí digest ẹ̀. farabalẹ̀ gbọ́ òkè kí má kàn máa jíṣẹ́ tí ò lọ. ẹ bá mi rè. tọ́lọ̀ wá ń darí direct mi sí bíbá máa sọ ohun tí ò yẹ kí n sọ ní gbogbo. ìjẹ́ wọ́n sọ ohun tó yẹ kẹ́ sọ ó yẹ kẹ́yìn náà máa farabalẹ̀ fojú inú wo nǹkan tó bá rán yín iṣẹ́ ẹ bá mi rè ṣá. mo ti ń wò bẹ́ẹ̀ náà torí mo ṣe ń bọ̀ láti ẹnu ọ̀nà yẹn mo ti la ẹsẹ̀ ọ̀tún mo la ẹsẹ̀ òsì mọ́ gidi pé kí ni tó fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mò ń gbogbo ẹ̀ ń ta sásán sí mi ló ń pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ń bí o ohun mi náà kí n bá yín rè ṣùgbọ́n mo ṣe máa ń wò yẹn mo pé noodles tó là mí láka ló yẹ kí n bá ń bẹ̀ mo rí pé síbí tó wà lọ́wọ́ yín síbí kan péré ni. ìgbà fẹ́ bá nu fíìmù yẹn gan lóòótọ́. tí bá rí màá bá o máa ń bá noodles gan. ẹ ẹ wá rí lè ṣiṣẹ́ lè bá ẹ understand gẹ́gẹ́ tẹ́ yé sọ mo dẹ̀ ṣe rí yín ẹ nílé ìfẹ́ nìkan eléyìí ẹ nílé ìfẹ́ nìkan eléyìí noodles nìkan pẹ́ ẹ̀kan fún yá bí ìṣẹ́jú 2 sí 3 adélẹ̀ bàbá yín gbé wá ní gbígbóná reason fún ní kẹ́ ẹ̀ nílé ìbánu ilé ni pé tẹ́bá ní kẹ́ gbé iṣẹ́ tẹ̀ ń wò yìí ó máa gbé yín travel yìí iṣẹ́ ńlá ni agbémi travel gan gidi gan ẹ understand àwọn akọni ló ń gbèrú iṣẹ́ yìí ó ti yé yín mo gbọ́dọ̀ fún yín lóúnjẹ mo dẹ̀ gbọ́dọ̀ pọ̀n yín lé ẹ̀mọ̀ kẹ́ bíbélì náà sọ pé ìbàdàn bí ń pa mí ẹ fún mi lóúnjẹ so máa fún yín lóúnjẹ bọ̀ ẹ̀ nílé jẹ ilé alàgbà ẹ̀ nílé jẹ ilé ẹgbẹ́ sí ààrẹ èèyàn Ọlọ́run ni yín èèyàn Ọlọ́run ni yín èèyàn gbọ́dọ̀ tọ́jú yín náà so ẹ máa fún mi níṣẹ́jú kan ẹ mọ̀ pé 2 minutes náà máa ń pè kí ní noodles ẹ fún mi níṣẹ́jú kan sí 2 máa délẹ̀ màá bá yín gbé wá tó máa gbóná ó ti yé ẹ understand. ẹ bá ń fi sardine náà sí. tó bá wà màá bá yín fi sí ẹ má fọwọ́ kàn ó ti yé yín kí n má débi. ẹ má sùn mọ́ rárá mò ń bọ́ ẹ fún mi ní 2 minutes. ẹ ṣe. èèyàn Ọlọ́run ni yín. mo dẹ̀ láìkì ránṣẹ́ ó lákùnrin lára wá fòfin tí ò yẹ kó filẹ̀ 2 minutes. ogóúnjẹ tó fáìn síbí eléyìí tán fi táìmù sí lórí tí mò ń wò yìí ó wá ní kí n má jẹ ó fẹ́ lọ ṣe kíní kan láàrin eléyìí kankan ní máa jẹ kò dẹ̀ sí ní tó máa kíní ìrìn ìṣì gan o àwọn bàbá táìmù tán wọ́n táìmù sí. oúnjẹ yìí làmì làkà mo ṣe àwọn wò pé ìrìn tí máa jáde lé ní ìrìn ayọ̀ ni ó máa já sọpẹ́. alàgbà ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ṣe wà pa ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ kí mo sọ fún mi kò ní pẹ́ kò ní wá pẹ́ náà sharp sharp ni iná yẹn tó yẹ máa ń lọ nìyẹn ẹ máa fọ rárá ẹ pẹ̀lẹ́ èdè pẹ́sẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀jú gáàsì mo lò ọwọ́ kan ló máa jiná ó dẹ̀ fast ni. tàwọn àgbà wo ẹ ti dédi kíní yìí. observe bí mo ṣe ń ṣe. mi ò họ àbí. mo ní ẹ má gbé ẹ lọ gbé. egungun mi ń le ju tàná lọ. ó máa le nà ó. ó dà pé massage mi níbí. wọ́n gbọ́dọ̀ nà ó. àbẹ́ rí. má gbé ẹ lọ gbé. wọ́n ní kẹ́ má fà ẹ lọ fà. ó tó ti ń yápùn yẹn gbogbo display yìí mi mọ ní bẹ́ẹ̀ tí ì sí báyìí o. kẹ́kẹ́ bíi lion akọlẹ̀ ń fi sí yín ọkàn má gbé ẹ̀ kí n gbọ́ ni ọjà àgbà mo jẹ́ pé iye yín kó má gbé yín tírábà yìí. bọ́dá ó ń gbọ́. egungun mi le ju tàná lọ. ó gbọ́dọ̀ le. ẹ ní jẹ́ máa ṣì níbí. irọ́. mo observe kinní kan níbí bọ̀dá. ok. ṣe nígbà tí mo débí mo rí pé inú compound yín mọ́wájú ìta yín yẹn ẹ jẹ́ kó package tó kò yé yín àwọn kan wà tó yẹ pé kò sí in place níbí ó yẹ kó wà in place. bí báwo. ẹ ṣe ẹ̀yin wọ́n rúlẹ̀ tán gbé síbí kò yẹ kán gbé síbẹ̀ orú ìgbálẹ̀ tó wà níbí yẹn ẹ máa wọ tí mo fẹ́ ṣe ní ìsìn ẹ wà bẹ́yẹn náà o. kò sí wàhálà. ṣé rí ilẹ̀ tó wà níbí báyìí mo ń gbọ́. kò yẹ kó dúró níbà yẹn. ok. àwọn ilẹ̀ tí ó wà níbí ó yẹ kẹ́ máa gba lóòrèkóòrè kò yẹ kẹ́ lo gbálò kan ìgbálẹ̀ méjì ló yẹ kẹ́ lò lẹ́kẹ̀ẹ́ ẹ máa wò mí o ẹ máa observe fún mi àbí kò yé yín. ṣe rí ẹ bá fẹ́ keep ilé yín clean ìgbálẹ̀ méjì ló yẹ kẹ́ lò àbí kò yé yín sí. ẹ gba adé yìí torí a kì í fi adé gbálẹ̀ ẹ gbà ẹ dì mú dáadáa ọwọ́ méjì nìkan fi gbé o. adé rè àbí. bẹ́ẹ̀ni adé idẹ gan ni pàápàá adé rè àbí. adé idẹ. adé rè. bẹ́ẹ̀ni ẹ máa mú ìfẹ́ gbálẹ̀
egungun mi sí àkànkàn bí ìwé rẹ̀ tó yẹ máa rí ni tó yẹ máa ń ṣe egungun mi kàn kàn tó yẹ máa ń ṣe ó kàn kàn tó yẹ ń ṣe ẹ máa wò mí o ẹ máa gbọ̀ndí ẹ máa gbọ̀ndé sí àbí kò yé yín ẹ gbá gidi gan ni o ẹ máa fi kàrámọ̀ gbá. ẹ di bá lọ́mọ àṣìṣe rí ni kí lẹ sọ ẹ di bá wọn lọ́mọ àṣìṣe rí. ìrọ̀ ládìí mi lónìí náà ní lọ́wọ́ ládìí mi ni founder lọ́mọ ẹ ṣáà ní sùn ẹ máa wò mí ẹ kó gbalẹ̀ ìdání náà ẹ kó síbẹ̀ kí n kó sí ẹ kó síbẹ̀. kò sí wàhálà sẹ́ni téèbù yìí bó ṣe wà ẹ́ ẹsẹ̀ ò balance dáadáa mo fẹ́ fi nǹkan lẹ́sẹ̀ mo fẹ́ pọ́n bí tí bá ti dúró lérí mi fẹ́ pọ́n bí kí n nu sílì yẹn náà ṣùgbọ́n ẹ bá ń dìmú náà bóyá mo lè gún. mi ò ní ìdájọ́ bá yín dìmú ẹ máa wọ́n tí kò sí nǹkan tó le tó bá yẹn. irú bá táwọn ọ̀nà tó lóore nù. bra ṣé wọ́n jáde ní àbírú lẹ́bù lélẹ̀ wọ́n dẹ̀ lọ pè mí lórí fóònù wọ́n dẹ̀ tilẹ̀kùn yọ̀rọ̀ àdìjẹ́. bra kí ló dé ẹdún ipa lọ́gì sẹ́nu ọ̀nà. Jídé ẹ̀mí ló mọ̀ pé ẹ ẹ̀mẹ́ta kọ́kọ́rọ́ lélẹ̀ ò ní wọ bíbá ò ní wọ bíbá mo sọ fún ẹ yẹn wo bí èèyàn ò kí ń báyàn tán kó fàyàn tán ya yes èmi àti ẹ lè jọmọ ìyá ọmọ bàbá bọ̀ mi ò rò pé mo gbé bàbá mi lẹ́mìí gbóná ọjọ́ kan rí tó fi jáde láyé mi kí ló ṣẹlẹ̀ gangan. tí ò bá yé ẹ màá láyé ẹ jọ wọ́n ní pé pásítọ̀ kan ó wá àwọn tẹ́nàntì bíi mẹ́ta náà pè mí wọ́n ní pásítọ̀ kan wá sílé yes wọ́n dẹ̀ sọ pé ó jẹun lọ́dọ̀ ẹ̀ pásítọ̀ onípásítọ̀ bẹ̀rẹ̀ sí ní tákìtì to the extent pé mọ́tò tenant tó wà bẹ́ẹ̀ ó fọ́ windscreen ẹni ẹlẹ́ni now tell me kí ló fẹ́ ni ẹlẹ́ni jẹ tó bá kú ńkọ́ tó bá kú wá dọ́rùn sí mi lọ́rùn àbí. lórí noodles àjọ jẹ. kí ló yẹ tí o mọ tákìtì wèrè pẹ̀lú oúnjẹ òsì tó fẹ́ ni ẹlẹ́ni jẹ. ra ẹni sùúrù mọ wọnà bọ̀bọ̀ yìí ó dé ó gbé sùtà náà dé ó ṣe fìlà ń wòlíì oríran ó ṣe ogbó ẹ mọ́kànlé mẹ́jọ ọkọ máṣọ ó tún fún mi lámbà mo dẹ̀ kó yẹ pé àwọn tó wà lẹ̀ gan èmi gan mo ní èmi náà dẹ̀ claim pé èmi náà mo nílé mo dẹ̀ wọlé mo tún wọnú ẹ má gbé lẹ́wù yìí lẹ́wù àgbà ni má sùn wọ́n díẹ̀ mo dẹ̀ wọlé kí n bá ṣe títí ẹ̀ kí n gbé fún kó jẹun kí n tó dé òtítọ́ bọ̀ ó ti yé mi. wọ́n ti mẹ́tọ́ máa pè yín. bàbá Ṣẹ́gun àwọn olórí àwọn kọ́sí máa kúrò nílé yẹn o mo mọ̀ kí bàbá Ṣẹ́gun ló máa pè yín tó máa sọ̀rọ̀ yẹn fún yín. listen to me àti bàbá Ṣẹ́gun ló sọ̀rọ̀ o àti bàbá Ṣẹ́gun kọ́ enough is enough after all tó bá wá bí náà kò sí nǹkan kan tó máa wá ṣe fún mi bó o bá nà mí lọ́mọ wà á tọ́jú àwọn ọmọ fún mi wo bí. ṣé káwọn àwọn ọmọ nísìn káwọn àwọn ọmọ káyọ wọn bàjẹ́. kìtì wọn náà lọ bí titi ẹ tó bá ti easy Jídé lọ bí titi ẹ. ẹ ń fọmọ yọ mi bra ẹ ń fọmọ yọ mi. tí o bá ṣe páì lójútì mo dẹ̀ ti conclude pé mi gangan mò ń bá yí ẹ jẹ́ at this age ìwọ náà lọ fẹ́ yàwó kó bímọ tó bá ti wá bí titi ẹ kò nà bó bá ṣe wù ẹ́ listen to me má wà bímọ ilé dádì yẹn ọmọ oníwọ̀ ló lè mójútó o dẹ̀ ti mójútó nìyẹn bó bá ṣe wù ẹ́ kó má ṣe ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ̀rí ń bẹ̀. bra kọ́ máa wà lẹ́yìn mọ́ kọ́ máa wà lẹ́yìn mọ́ gan-an dáyé sọ̀rọ̀ ẹ̀gbọ́n múnú bí mi. lọ dúró ti ilé dádì pé gbé kádàrá mi lẹ̀ ń lò mo ti gbọ́ o. ok wọ́n ní kádàrá ẹ̀ ni mò ń lò Jídé wo bí látẹ̀ní lọ kó kádàrá ẹ̀ lẹ̀. mo wá kó ni. tó bá dẹ̀ ti kó má jẹ́ rí ẹ lọ́dọ̀ mi mọ́ after all náà gbogbo owó tó ń gbà nílé dádì ṣé mo gba kankan bẹ̀ ṣé mo gbowó náà. ẹ fẹ́ máa gbowó kẹ́tù máa gbà kádàrá. èmi bro ibo ló ti how do you come across ta ló sọ rubbish yẹn fún ẹ pé kádàrá tó bá tẹ̀ wá jẹ́ pé òun náà ni ṣé bó ti wá kó nǹkan ẹ̀. mo wá kó mi wá kó lásán gan ó ti yẹ yín mo ilé mú bọ́ọ̀sì wá kó wọ́n ẹni tí wọ́n padà wáyé báyìí tí ìbàdí gbé jí wa gbé kí lẹ kọ́. yé gbágẹ́tì ní gbàkúgbà. kí lẹ kọ́ ẹbí yín kọ́ olórí burúkú wòlíì tó wá lé ni o olóńfin gbogbo lẹ́vù yìí o. kò sí wàhálà sódìrí má tó wá bá mi mọ́ pé mo fẹ́ renovate ilé dáadé. mo dẹ̀ ti wá gba kádàrá mi nǹkan tí mo wá fún gan nìyẹn. ó yá ṣé o ti gbà báyìí. wọ́n ti já mi tán máa kó nǹkan ẹ lọ mo dẹ̀ ti wá gba kádàrá mi. má wà bíbá ẹ lọ. tọ́lẹ̀ bá dúró ẹsẹ̀ mi nínú ilé yín ẹ máa pe mi ẹ máa bẹ̀ mí ni o. èmi. bùrà ẹ máa mọ̀ lára tẹ́ ẹ bá ti wá mi because mo mọ̀ ẹ mọ̀ tẹ́ bá gba kádàrá lọ́wọ́ yẹn mọ̀ kì í sápá ló máa ń kọ́ wọlé. tí sápá yẹn bá wọlé tẹ́ bá ti pè mí bùrà tẹ́ bá ti pè mí yẹ pè mí lọ́mọ àlè. Jídé máa kó kádàrá ẹ lọ. ẹ máa pè mí ẹ máa bẹ̀ mí. màá bẹ̀ kó wá máa nù mí lọ́mọ. ẹ sì máa ní kádàrá yìí èmi á ní wà ní fún yín mọ́. máa kó nǹkan ẹ lọ. ìgbà yẹn lẹ máa mọ yìí mi. kádàrá ẹ. ẹbí yín kọ́. a ní o máa kó kádàrá ẹ lọ. bàbá Ṣẹ́gun tó máa pè yín mo mọ ọmọdé ó máa kúrò lé yẹn olórí burúkú. ó mọ̀ pé láti jọ yìí máa gbọ́ ilé yẹn mo kulẹ̀ ti fún ẹ. ara tó bá wù ẹ fi já bọ̀ má wà á di sọ́ọ̀bù mi mọ́. bàbá Ṣẹ́gun tó pè yín tó bá tó pè yín padà pé mo ti lé òun kúrò lé ẹ pè mí lọ́mọ àlè. tó bá wù ẹ lè kúrò lé. ẹ pè mí lọ́mọ àlè. yàn kó jàtijàti kádàrá òun lèmi lò lọ́ máa lo.
nítorí this ẹ decide láti tún jókòó papọ̀ síwájú mọ́tò. It's not Taiwo. It's not Kenny. No, I'm not Taiwo. Oh, it's okay. It's okay. Daddy, we should talk with saying. All right. Why did you sit at the back? It's okay. It's okay. Now. Daddy, are we going to see Uncle? We'll definitely see him. Daddy, where is our piggy bank money? Now, Sherry, èmi, ìyá yín àtẹ̀yin méjèèjì pẹ̀lú Jídé náà la wà nílé. Owó yín dẹ̀ ló fi sọnù. I am 100% sure Jídé náà ló mú. Tó dẹ̀ ti sọ fún mi pé òun wà nínú ghetto nbí. Ó tó wá lórí láyà, ó ní kémi wá bá òun, pé òun ṣe fàájì lábẹ́tẹ̀. A máa mú nínú ghetto yìí. I show you. So nǹkan tẹ́ máa ṣẹlẹ̀ ẹ mọ̀. First time tẹ́ máa wá sí irú ghetto báyìí ni. Trust me, oríṣiríṣi nǹkan lẹ máa rí ńbẹ̀ o. Let's go. Relax. No problem. At the shop, I'm Uncle Jídé. Daddy, are you sure? Very sure. Okay. Don't worry. Don't worry. I'm married. Rárá ni èmi tó wá ní ara ẹni èmi àdìbòsà wo bí mo ṣe wà yẹn ìkọ̀kọ̀ wà nínú torí èmi kankan lọ bá àwọn wèrè èmi kankan lọ bilibiski tí bá wá ká ẹ má bẹ tẹ̀ ó dà máa pàyà ẹ máa yaṣọ bọ́ yá ẹ lọ́rùn má dẹ̀ yaṣọ bọ́ra mi lọ́rùn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó dà kó mú ya ẹ ṣeré tó máa pàyà ẹ kó lásán bá bá travel mark ni tó bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ ṣá àdìbòsà èyí ọrí ní wàánu kula lórí ọ̀dọ́ jọra ó yáwèrè tó mi o. bèrè mi lọ́wọ́ rí ní wàánu kula olórí ọ̀dọ́ gbogbo ti jọra kingdom àlàyé mọ̀ pé mi gangan lo bilibiski ọba àwọn wèrè máa pa ẹ́ ó dà jẹ́ ká ẹ má bẹ tẹ̀ jẹ́ ká ẹ mọ́ bẹ̀. ẹ̀kọ́ sì kọjọ́ jẹ́ yáwèrè ṣá èmi gangan lo bilibiski. Hey, my word. Daddy, we're not playing again. No, we're not. You know what? No. Hey, Mongo. Hey, Lobomo. Daddy, Lobo. Listen to me. Hey, Lobomo. Ṣé máa gbọ́ Jídé máa jà yín lólè. Ó tún lérí fún mi. Wípé òun wà lábẹ́tẹ̀ nbí. Pé tó bá bí èmi dà kémi wá bóun lábẹ́tẹ̀. A máa lọ bá òun. Ẹ máa wò, a máa rí. Kò lè kọjá inú ghetto yìí. Nǹkan tẹ́ ẹ rí iná máa. Ẹ má worry. Hey, bàbá àgbà. Ó pọ̀. Ọmọ àdúgbò. Àtàtò iyọ̀ gbé. Àṣàrò aláta rẹ́dẹ́rẹ́dẹ́. Àṣàrò tèmi jẹ tí ó sì yọ̀ ń bẹ̀. Báwo ló ṣe mọ̀ pé ó sì yọ̀? A jẹ́ pé wò ó já sí ni ẹ̀. Ìtọ́wò lèèyàn máa ń máa dùn. Àgbàyà ni. Ọmọdé ṣe. Àgbàyà ni. Get inside. Àgbàyà burúkú. Orí kan. Ọ̀nà sọ́ni ẹ̀sìn ní ìyọ̀dà. Òdèrè yá o. Ọ̀nà sọ́ni ẹ̀sìn. Òdèrè yá. Ọ̀nà sọ́ni ẹ̀sìn ní ìyọ̀dà. Òdèrè yá o. Ọ̀nà sọ́ni ẹ̀sìn ní ìyọ̀dà. Òdèrè yá.
ọ̀bọ ń gbọ́bọ pọ̀n ọ̀bọ ń gbé ọ̀bọ gun ọ̀pẹ àwọn ọ̀bọ lágídò èyí tó pera ẹ̀ lólórí wọn tó pera ẹ̀ lólórí ó pera ẹ̀ lọ́gẹ̀ eléré kò mọ kankan nípa music kò mà yí nìke orin kò mà yí ní padà àwọn tí wọ́n mọ̀ nípa good music tí wọ́n bá ń kọrin fún ẹ lágbo bó ṣe ń forí jó ló máa wá fọrùn jó wàá fìbàdí jó o lè tún fẹsẹ̀ jó àbí kò fẹ̀gbẹ́ jó òun kàn ń pariwo bí ẹ̀rọ ọlọ́gì ó ń pariwo lásán bí ọkọ̀ tó ń gbégi lódò tí kòkò díẹ̀ ti fọ́ àgbà tó bá lómi nínú ò ní pariwo àwọn àgbà òfìfo náà ló máa ń pariwo an empty barrel makes the loudest noise ó kàn ń pariwo lásán olódo àwọn olófo music organization of Nigeria out of 100 mo fún ẹ ní 0 ojú ẹja èmi ló ń kọrin wú no problem òde orin tó ń lọ yẹn máa make sure pé mo dúró díẹ̀ ibi tó ń lọ yẹn gangan don't worry máa lọ máa bá ẹ bẹ. ṣẹ̀rí ẹlẹ́fọ̀ọ́ dáyé ẹlẹ́gùsí kí ló ṣẹlẹ̀ fọkàn mi lẹ̀ fún mi fàṣọlẹ̀ lẹ̀ fún mi kí ló dé gbogbo owó tó yẹ kókó wá lé fẹ́mi àtàwọn ọmọ kó fi tọ́jú wa ìwọ ló ń kó wa fún kí ló dé òde fọkàn mi lẹ̀. gbẹni wá calm down jẹ́ kí n gbé ẹ débẹ̀ gbọ̀ngàn jẹ́ kí n já ẹ tán sórí ẹ̀gúsí tó ń sè ọ̀bọ̀wọ̀wọ̀ ni tó ti yẹ sórí ẹ̀fọ́ tèmi ń sè tí mo ṣe ń pata sí gidi gan tí mo ń fèrè sí tí mo ń fẹja sí tí mo fi pọ̀mọ́ kíká sí wo tó bá jẹ yẹn tán wọ́n ti wá tó òde òní bàtú wá gbé sí bàtú wá gbé sí bàtú wá gbé kíni bàtú wá tó lórí ọbẹ̀ fún ẹlẹ́gà tútù ó bá ṣe yẹn tó yẹ kí ni ẹ tó wá ṣe kí fídíò. ṣé ológun fọkàn mi ó ti lógun fọkàn mi fọkàn mi lẹ̀ ó ti lógun fọkàn mi ó fọkàn mi sílẹ̀ fọkàn mi sílẹ̀ fọkàn mi sílẹ̀ fọkàn mi sílẹ̀ wo ti ẹ pa lẹ́yìn wọ́n dúró dé mi dúró. See, calm down. You know what? Sherry gbogbo nǹkan tẹ́ ń rí yìí. Ó normal ní bíbáyìí. This is ghetto. It's normal here, okay? Daddy, you really need to explain what the hell is going on here right now. Okay. You know what? What? Sherry ní ghetto. Bóyá wọ́n ń jà, wọ́n bára wọn jà yẹn. It's normal. I understand because this is your first time here, okay? Don't worry. No, Daddy, no. I'm nervous right now, Daddy. Where is Mommy? I need to see her. You will see your mom and you. Let's go. I'm a Jide. Mo mọ̀ pa máa rí níbí or ibi báyìí. Trust me. Where is Uncle Jide? We'll see him. See him? Are you sure? Daddy. Don't worry. No, Daddy. Do you want us to trust you? Trust me. Can't trust you, Trust Daddy. me. Daddy, let me Let's go. trust you. Trust me. I'm a rí. Máa fojú ẹ̀ wọ́n máa fojú mi. Yo. Àlìmọ́ tí mo bọ̀ wá o. Ṣẹ̀rí ẹlẹ́fọ̀ọ́. Àyà tèmi mú ìdí níbi aṣọ́rẹ́. Ó fọwọ́ bá mi jẹ́ o. Àwọn tèmi alábẹ̀sùn kọ́ mi o. Ìwọ náà jọ fún mi. Ìwọ náà jọ fún mi. Ọmọ eléyìí jọ fún mi. Àkàlàmàgbò. Èyí pa ẹnu jẹ ọmọ eléyìí jọ fún mi o. Ṣẹ̀rí bá tún jọ fún mi. Ṣẹ̀rí ọmọ màmá ẹ̀ má jìnnà sílé ọ̀tá pọ̀. Ọmọ màmá ẹ̀ má jìnnà sílé ọ̀tá pọ̀. Ṣẹ̀rí ẹlẹ́fọ̀ọ́ yá mi dáadáa ni. Aya dáadáa lọ́dẹ̀dẹ̀ wọn kọ́ o Ṣẹ̀rí. Aya dáadáa lọ́dẹ̀dẹ̀ wọn kọ́ o. Ìwọ máa sọ tó fẹ́ bí dẹ́rù bà mí gangan lélẹ́yìí. Ó bá ti sọ ẹrù ẹ máa bá mi. Ẹrù wá tún wò ó káre. Aya dáadáa lọ́dẹ̀dẹ̀ wọn kọ́ o. Aya dáadáa lọ́dẹ̀dẹ̀ wọn kọ́ o. Aroma. Ìwọ náà yìí ijó mi aroma. Aroma treasure. Oya tẹ́ ẹ sọ mi, tẹ́ ẹ sọ.
You are stupid. Now, firstly, gbogbo nuisance tó ń ṣe ń bí pẹ̀lú àwọn idiots. You are idiot. Idiot. Listen to me. Listen to me. Now, owó onú kọ́lọ̀ àwọn ọmọ mi tó kọ́ ibi báyìí ló ti wá ná. Ó yà return the money. Wo lè kẹ́wẹ́ ní ọkọ ni. Owó ló wà mí jọjọ owó onú kọ́lọ̀. Owó àwọn ọmọ mi padà. Owó tó wà ní kọ́lọ̀ owó tún bẹ̀ jáde. Owó tó wà ní ọkọ̀ tún bẹ̀. Owó á jẹ́ kí n dààmú kiri àwọn ọmọ mi wá rìn káàkiri inú ìdọ̀tí tó ń tó wọn. Ọmọ yìí yẹ́n lórí kọ́lọ̀ lẹ́sẹ̀ ńlá gùn báyìí. Ẹ wá ìlú ló wà ní kọ́lọ̀ yín gan-an ní wà lápò tó yìí. Tó bá sí yín lẹ̀ kí ló fẹ́ ṣe? Bàbá yín tẹ̀ wá bí kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Àgbọ̀n máa ń tàn yín o. Àwọn ọmọ Yeah, let's go. Man, when you don't eat me hard, okay? Let's go. All right. Okay, I'm ready. Hey, I guess right. That was hard, Joe. So, guess right. Okay. Guess right. Guess, sorry. Guess right. Guess right. Guess right. It's Taiwo. No. Let's go again. Are you ready? Try again. Are you ready? Oh God. Yes, Okay. I'm Are you ready? Yes. Definitely. Man, when you. Are you ready? Okay, ready. Are you ready? 100%. Oh, okay. Oh yeah. Yeah. Yeah, guess right. Guess right. Okay, that Guess right. hand is let Guess me right. see. Yeah. Guess right. Go. Guess It's right. not you. You're panicking. It's you. Okay. She got it. She got it. Get She got it. it. I got it. That's my girl. It's okay. No problem. Okay, oh yeah. No problem. I'm ready. Goodbye. Go I'm to ready. sun. Oh yeah.
Let's go. Come on. Are you ready? Yes. Go to ya. Yeah, I'm ready. Don't put us on condition. Ẹ má gbà mí rẹpẹtẹ o. Èjì rẹ̀. Sir. Kẹ́ni. Sir. Náà máa ń rí mi àbẹ́ ìgbọ̀dọ̀ mo ṣe ń gba géètì ni. Ojú ń dùn wá ni. A rí yín pẹ̀ wá ń tà. Ṣé bẹ́ẹ̀ yín náà tilẹ̀kùn mọ́ wa ni? Ní ìgbà wọlé bẹ̀rẹ̀ pátá ni sí ká máa ti géètì mọ́ra wa. Ìgbà tó wúwo ni. Uncle, remain out there, okay? It's our turn. That's not fair. Don't tell me Uncle that. in father figure. I don't like what you are doing. Uncle, stop screaming, oh. Ah, why are you shouting? Have you forgotten what you did to us in this house? You're there ranting and bragging. What is wrong with you in my father's house? Kenny, you know my dagba now. I won't open the door. You will remain out there for locking my mother outside. So did you bẹ́ẹ̀ ni sí kájọ́ máa play game nínú ilé? Adisọ̀rọ̀ aditọ́ máa ń jẹ́rìí. Aditi kátà ara ti nínú ilé àbí? Kí máa ti géètì kẹ́yìn náà máa ti géètì mọ́ mi. Ó yẹ wá sílẹ̀kùn. Ẹ̀yin náà ní sọ máa bá yín ṣí. Bọ́dá ṣáà yẹ ká forgive wọn kò ṣe ti gbọ́. Mo jáde là jáde. Ẹ bẹ̀bẹ̀. Ẹbí ẹ̀kọ́. Ìwọ tó ṣojú bí ojú èmèrè. Ẹ̀fọ́ yára ìwọ tó ṣojú ẹ̀. Ìjà fìjà yìí jẹ́ ọlọ́run ọjọ́ ti rí yín gbé. Orí yóò fẹ́ wọlé ní géètì òṣì. Ẹ wọlé. Orí ìyá yín ò wọlé. Ìyá yín orí ò wọlé. Ṣùgbọ́n bá ń ṣílẹ̀kùn. Ọkùnrin mi ò ga. Ó ga lòun wà burúkú lòun wà bí ẹni tó ga. Ìwọ kọ́ mọ̀ pé lára ni ẹ. Wo àti wo àti ya ìwẹ́ ẹbí yín kọ́. Ṣùgbọ́n ayé máa pẹ́ family meeting ibi tó ti gbé yín afẹ́ mọ̀. Dá wọn lọ. Ṣíọ. So tó wọn bá sí ìgbà nísìnyí ẹ bá ní kí n má wọlé máa ti dẹ̀kun pa. Ẹlẹ́gbọ̀n ẹ má bínú jàre. Ó ṣe jàre àbúrò. Túndé lórúkọ tèmi. All right, nice one. Àti wọ́n náà wà yín báyìí. Playboy. Mo tún ní kó ṣọ́ọ̀bù náà kù. Bọ́dá ṣe lọ́jọ́ yẹn ò dáa náà. Ẹ tì mí mọ́ta. Báwo mo ṣe ní tiẹ̀ mọ́ta? Gbogbo tí mo ṣe fún ọmọ ìka yìí wọ́n lè dá ni. Ìyẹn bóyá mo réètì wọn. Ẹ tún lè ṣe ẹ ṣe máa lọ ilé ọkọ. Onímọ̀ kan tí mo ṣe pẹ̀lú wọn kì í ṣe bẹ́ẹ̀ náà bóyá mo burú àbẹ́ mo réètì wọn. Mi ò réètì wọn náà. Mo ti dá ìjẹ má bínú ya ẹ̀yin lẹ ṣọ́ọ̀bù. Ẹ má ṣe bẹ́ẹ̀ kó wá pa ìyẹn ti lọ nìyẹn. orí ẹ̀ wà ń bẹ̀. Mo ti wà lẹ́nu géètì yẹn kan ní tí o ti tó bí 3 minutes ẹ take note ni. Mo ń observe game time play yẹn. Ẹ rí wa. Mo wá rí like game. Ibi tó ti ń bọ̀ gan draft mo play kí tó kúrò rẹ̀. Ṣé ẹ máa ń kẹjọ ẹ wá? Mi ò máa ok sáré wo kí n ti wọlé yẹn. Ẹ má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Mi ò fẹ́ dún sẹ́gbẹ́ o. Àjọ wa ni àti ìjà ti parí. Mi ò fẹ́ dún sẹ́gbẹ́ o. Ìjà ti parí. Ẹlẹ́gbọ̀n everybody hold on now. Ẹlẹ́gbọ̀n ẹ máa ń fi ìkanra àwọn àbúrò yín mú ẹ̀mí. Ọrùn ibi wa máa ń dùn mí. Ẹ má lọ gbá mi gan o. Ẹlẹ́gbọ̀n ẹ má lọ gbá. Màá tó kì í ṣe play but bá dẹ̀ fẹ́ mí nìyẹn náà tí mo lè mí kò lè jẹ́ wò. A ti parí ìjà náà. Ìjà ti parí. Oya now let's play the game. Are you ready? I'm ready. I'm ready o. Oya now. Gold boy, calm down. Àwọn ṣe wá ń kánjú bá òde ní sùúrù. Oya. Boy, tún lè para. Ó ẹ bí o. Uncle ni jọ. Ọ̀yẹ̀lẹ̀ ọ̀rùn mi uncle ni. Jọ̀wẹ́jú ni. Uncle, tọ́ni yín ni sá. Uncle. Táyọ̀ ni o. You didn't. Uncle. No. Díẹ̀ àgbàlagbà ni mi. Uncle. Yéé. Ẹ̀kọ́ ni mi sì gbà. Ìwọ ni. Kẹ́ni ni o. Kí ṣe wọ. Uncle ẹ̀kẹ́ni. Akéèké mi máa rí bẹ́ẹ̀. Mi ò ké o. Ẹ kọ́ra o. Máa kéèké mi ò lè ṣe. Akọni ni akọya. Ìwọ́dún kan. Èmi tún ni o. Uncle ẹ̀ńké. Ẹ̀lẹ́lẹ́kẹ̀. Uncle ẹ̀ńké sẹ́. Alẹ́ ẹ̀ńké. Èmi ò ní àmà wọlé. Ẹ̀yin ló kọ́ yìí máa padà wọlé. Kò sí wàhálà. Ẹ̀yin ló kàn. Máa mú. Ṣé bẹ́ẹ̀ ni ń ṣe rí nìyẹn? Bẹ́ẹ̀ni wọ́n ṣe rí nìyẹn láti kékeré. Uncle.
Uncle crazy me bẹ́ẹ̀. Uncle. Uncle is dying. Uncle is uncle dying. Uncle ti kú. It's a life lover. I no go let anything steal in my joy. I no go let anything worry my mind, no. Because laughter is the best medicine, oh. It's a laugh lover. Laugh na my medicine. Oh, no. Laugh na my medicine. It's a laugh lover. Laugh na my medicine. Yeah. Laugh na my medicine. It's a laugh lover. Laugh na my medicine. I no get into. Laugh na my medicine. Emi ò ní ronú. Laugh na my medicine. Ara galaja. Laugh na my medicine. Pàdí ayé gba jẹ́jẹ́.